ó máa fẹ́ dà bẹ́ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀ ni pé nǹkan tá à ń rò tá à ń lépa ẹ̀ ó fẹ́ dàbí ẹni pé ó ti ń bọ̀ sí díẹ̀díẹ̀ pàápàá jùlọ lórí ètò ààbò tá à ń sọ. Kí ni nǹkan tá à ń sọ nípa ẹ̀ lórí ètò ààbò? Òun náà ni ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí, àwọn afẹ̀míṣòfò tá à ń sọ nípa ẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, ẹ káàbọ̀ sórí ìkànnì Jùgbà Master Channels. Àní ẹ jẹ́ n sòfófó kan fún yín. Ó dàbí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn àbáwọn ará bíi mú ní kékeré mọ́ o. Ẹ kúkú mọ̀ àwa máa ń sọ fún yín pé bí wọ́n bá ṣe dáa lórí ètò Bitter Truth nílé iṣẹ́ tiwa, àwa ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wọ́n ṣe dáa. Tó bá tó kù díẹ̀ káàtó, dandan ni ká jẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣùgbọ́n mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ní lóòótọ́, wọ́n ní ṣe ni àwọn ará Amẹ́ríkà, àwọn US military, wọ́n ti ń gbáradì fún àwọn ọmọ ogun wa ní àwọn ọ̀nà tí wọ́n mọ̀ gbà lo àwọn nǹkan ìjà ogun èyí tí a pè ní FPV drone. Tó bá jẹ́ pé information yẹn pẹ̀lú fídíò tá à ń wò yìí kì í ṣe pé bóyá fídíò ni àmọ́ gbogbo ẹ̀ tí bàbá Excellency Bọ́lá Ahmed Tinubu bá lè gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ pé ó yá ẹ máa wá kọ́ àwọn ọmọ ogun wa lọ́nà tí wọ́n gbà tí wọ́n fi dojúkọ àwọn afẹ̀míṣòfò. A jẹ́ pé bàbá òró 2027 mọ́ tó wà ńlẹ̀ yìí o. A jẹ́ pé ọjọ́ pé wọ́n fẹ́ràn aráàlú o. Àbáwọn kan ló mú wọn lọ́wọ́ tẹ́lẹ̀. Àbáwọn kan ni wọ́n rò wípé táwọn bá ń kọlu àwọn ará bíi yóò fẹ́ jọ nǹkan míì. Ṣùgbọ́n wọ́n tí bàbá gbé ní ìsìn tó ní kí àwọn ará Amẹ́ríkà, àwọn ológun Amẹ́ríkà kan máa train àwọn ológun Nàìjíríà, a jẹ́ pé ìta àfẹ́kù ṣẹlẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀. A jẹ́ pé láìpẹ́ ètò ààbò yóò fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ ń rí fídíò yẹn báyìí? Ìyẹn bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé láìpẹ́ yìí ni wọ́n gbẹ̀mí igbákejì ISIS, olórí wọn, kọ̀mándà wọn ní gbogbo ilẹ̀ Áfíríkà? Níbo lẹ mọ̀ tí wọ́n ló wà tó farapamọ́ sí? Kìí ṣe ìpínlẹ̀ kankan kọjá Sókótó bá a ṣe gbọ́. Àwọn ará bíi àwọn ni wọ́n ń gba àwọn èèyàn yìí lálejò. Àwọn ni wọ́n ń fi wọ́n pamọ́ tí wọ́n fi jáde lọ ṣiṣẹ́ ibi. Àwọn náà ni wọ́n padà dojú kọ àsìkò tí bàbá wa ìjọba wọn tí wọ́n rò wípé ẹ wá ẹ mọ̀jà gbọ́rọ̀ Gumi o. Gumi tó ní ẹjá lọ Pakistan, ẹjá lọ French, ẹjá lọ France àbí nǹkan, àwọn Pakistan ni ẹ lọ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn. Ṣé ẹ rí ẹ mọ̀jà dáhùn o. Bàbá wa ẹrù dáadáa Excellency ẹ pẹ́. Gbogbo àwọn tí wọ́n ń káàkiri tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu, àwa kàn ní ká bi wọ́n léèrè ni pé ṣé àyà wọn kó ohun tó wà ńlẹ̀ yìí nítorí àwọn tó fẹ́ lò wọ́n láti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Àwọn yẹn náà ni wàhálà orílẹ̀-èdè Nàìjíríà. Bá a bá ní Bitter Truth, a sì ń bí láti gbè lẹ́yìn bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Tí wọ́n bá ṣe tíjọba wọn ṣe la máa jẹ́ káyé ó mọ̀. Ìgbà tó kù díẹ̀ káàtó à ń pariwo. Ìgbà tí wọ́n bá tún ṣe dáadáa yìnyín kẹ́ni ṣèmí. Ṣùgbọ́n àwọn tẹ́ ń kóra wọn jọ yìí, mélòó ló láyà ẹ̀? Ṣé kì í ṣe wípé àwọn tó fẹ́ lò wọ́n kì í láti fọ́ ìbò tàbí láti da ìjọba rú? Ṣé ìṣepá àwọn náà ni ọmọ padà rán wọn ń ṣẹ́? Àbí kí lẹ rò wípé tí ọmọ ará nọ́ọ̀tì kan tó bá padà dé orí ìjọba, ṣé rò wípé tí ará South ti bá tọmọ Nàìjíríà yòókù ti bá wọn? Láìpẹ́ láì jìnnà gbogbo àwọn tí wọ́n ti fẹ̀sùn kàn gẹ́gẹ́ bí àwọn olùrànlọ́wọ́ wọn, ọwọ́ mọ̀ tẹ̀ wọ́n kọ̀ọ̀kan nígbà tí nǹkan ìjà ogun bá ti wà. Ibi tó yẹ kọ́kàn wa mọ̀ wá ti balẹ̀ báyìí torí pé ẹ̀rànà sí làwọn kinní yìí. Ìgbà tí wọ́n bá ti tọ́wọ́ bá ti bà kán nú wọn ni wọ́n á tún bẹ̀rẹ̀ wàhálà bí kán lè sọ wípé a sì wà ń lé o, agbára sì kù síbẹ̀ o. Ṣùgbọ́n èmi mọ̀ kinní kan pé Amẹ́ríkà, Trump, wọ́n fi lè ṣe sample ni.
èyí tó sì ń bọ̀ lẹ́yìn máa jù bẹ́ẹ̀ lọ tẹ́ pé ń jò ní tí wọ́n lọ wáìpù wọn nínú igbó Sókótó inú àwọn ará nọ́ọ̀tì ò dùn bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ń pa jù ní ìsìn tí wọ́n pa igbákejì ISIS ṣe mọ̀ wípé gbogbo ọmọ Nàìjíríà nínú wọn ń dùn káàkiri inú àwọn ará bí ò dùn inú àwọn ará nọ́ọ̀tì ò dùn rárá kí ni ń bà wọ́n nú jẹ́ náà ní gbogbo ìgbà tọ́wọ́ bá ti kan tọ́wọ́ bá ti bà àwọn afẹ̀míṣòfò ṣètùmọ̀ wípé àwọn gangan ni wọ́n ń lò wọ́n tẹ́ ń pè wọ́n ní freedom fighter kọ́hún bó o wà lólógun freedom fighter tí ẹ̀yà kan ní freedom fighter tẹ́yà míì ò ní àbí tẹ́yà míì ní tí tiwọn ò ń ṣe terrorist àbí bandit bó o ni wọ́n ṣe lè jọ máa gbénú ìlú kan náà àwítán Gumi ní they are your brothers èmi ò ní bọ̀dá ọ̀ràn mi ò ní bọ̀dá apani mi ní bọ̀dá afẹ̀míṣòfò ẹ jẹ́ ká kí Trump ìjọba Amẹ́ríkà àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n ti ń gbìyànjú kọ́lọ́kó ràn wọ́n lọ́wọ́ délẹ̀délẹ̀ àwọn Amẹ́ríkà wọ́n ti ń tírèènì ọmọ Nàìjíríà bí wọ́n ṣe ń lo drones tá a dẹ̀ ń sọ yìí tí wọ́n fi ń jagun ọkọ̀já abẹ́ o ìyáláyà ẹgbẹgbẹ̀rún afẹ̀míṣòfò lè dúró wò ẹ̀yin tẹ́ wá ń sá kiri kàràǹkẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà ń bẹ̀ kẹ́ ẹ tiẹ̀ jẹ́ kí Nàìjíríà ó dáa ẹ má jẹ́ ó ṣe ní pé ìmọ̀tara ẹni nìkan torí pé mo ṣáàfẹ́ gorí oyè kàràn bẹ́ẹ̀ ariwo ìjà òṣèlú kóòtù lónìí mo fẹ́ dìbò lọ́la lẹ̀ ń bá ká ṣé bẹ́ẹ̀ bá débẹ̀ táwọn ẹlòmínà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín kí àyàn ó dẹ̀ máa jọ ọmọ Nàìjíríà lọ ìfẹ́ ọmọ Nàìjíríà wo lẹ wá ní irú eléyìí tí ààrẹ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ yìí èmi ò rò pé ó burú jù tí ìbá ṣe pé ẹ ti fi gbogbo nǹkan ṣòṣèlú láti kí ààrẹ wípé okú ọmọ ṣe ọmọ olódò dẹ o ọmọ olódò dẹ ọmọ olódò dẹ o ọmọ olódò tí ọmọ olódò dẹ ti ẹ̀ fi declare wípé lóòótọ́ ni wọ́n ti mú igbákejì kọ̀mándà ISIS balẹ̀ tí ò sì bẹ̀rù àwọn aráabí láti sọ àgbọ̀ nǹkan kan báyìí o níta gbọ́ náà tí Gumi sọ ni wípé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ará Amẹ́ríkà àtọmọ Nàìjíríà àwọn ológun wọn tí wọ́n pa ọ̀gbẹ́ni Muhammadu Bununu àbí kíni ẹ ti kọ igbákejì kọ̀mándà àwọn ISIS ẹ̀jẹ̀ ò sí lọ́wọ́ igbákejì kọ̀mándà ISIS nígbà tó ń pa àwọn èèyàn tó ń fẹ̀mí wọn ṣòfò ẹ̀yin northern leaders yìí gbogbo ẹ̀yin ará nọ́ọ̀tì kò lè jẹ́ gbogbo yín ẹ mọ̀jà sọ pé gbogbo yín ṣé wá rí wọ́n ní wọ́n ń pariwo Fúlàní nínú gbogbo kéèsì tó wà nílẹ̀ yìí Haúsá tọ́rọ̀ yìí kan ò pọ̀ bó la ṣe débi wọ́n wáìpì wọn ìwé ní Sókótó ẹni ìjà ìsìn ni ẹni Tinubu àti Amẹ́ríkà Excellency ẹni wọ́n fẹ́ bá nọ́ọ̀tì àwọn ẹlẹ́sìn mùsùlùmí jà kí ló dé eléyìí náà ní ìsìn inú wọn ò tún dò pé wọ́n pa kí wá ló pẹ̀yìn àti tẹ́rọ́rìsì pọ̀ ẹ̀dẹ̀ ni wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ń ṣe Allahu Akbar ẹni inú náà ni wọ́n ń lọ sọ pé Fúlàní tán jẹ́ kẹ́tẹ̀ẹ́jẹ́ kálàáfíà òjọba bí nǹkan ṣe ń lọ yìí Ọlọ́run fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ibi tá a bá dé yìí a máa bọ́ lọ́wọ́ ìjínigbé ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kẹ́rù ó bá yín Ọlọ́run ó gbèjà wájà o àwa ni ká má jókòó ẹ̀ṣá àgbéyìn tó ṣẹlẹ̀ lógún lábẹ́ àkóso àwọn ọlọ́pàá lélẹ́wẹ̀ẹ́ran headquarters lábẹ́ àkóso commander CP Toto Commissioner of Police ọmọọba Bọ̀dé Ọ̀jájú ní tọ́ ẹ̀yin tí Commissioner of Police ilẹ̀ Yorùbá yòókù tó bá jọmọ Yorùbá nìyẹn ẹ múra re ẹ fọ́nu gbó bẹ́ẹ̀ bá dénú gbó tẹ́ ẹ̀ bá bá nǹkan ìjà lọ́wọ́ wọn ẹ ti mọ̀ pé àwọn eléyìí wọ́n ń sunbẹ̀ jẹ́jẹ́jẹ́ ni tẹ́ ẹ bá ti rápẹ̀rẹ̀ pé ń kidnap ẹ má jókòó dìgbà tí wọ́n bá kidnap àwọn èèyàn ó dàbí ẹ pé ogun ń bọ̀ o tá a bá wá sọ pé ogun kì í ṣe ogun tèmi àti ẹ ogun tí àwọn Fúlàní ń kó ja ọmọ Nàìjíríà ẹgbẹ́ wọn torí wọ́n ti so wá pọ̀ náà bá a ṣe fẹ́ bọ́nù ìsopọ̀ yẹn là á tí ì mọ̀ ṣùgbọ́n bí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency ń bá lọ yìí a mọ̀ wípé dúdùn lọ́sàn-án oṣù mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá ṣùgbọ́n síbẹ̀
ọmọ Yorùbá ẹ ronú o, ẹ má fira yín sílẹ̀ ńgbà kọ̀ọ̀kan o, ogun ò ní wọlé kó wa lọ àṣẹ Ìdùmarè. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń wò wá. Ṣéun Agboola lórúkọ tèmi.